gbogbo tá a bá ṣe bẹ́ẹ̀ ni èèyàn bá bà wá ẹjọ́ lọ́wọ́ ẹ̀rọ lọ́wọ́ bà wá gbogbo tá a bá ṣe fi tẹ́lẹ̀ kò rí wa kò síbi tọ́lọ́wọ́ ò sí bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ rẹ ní kọ̀kọ̀ yá ti di àwọn ọlọ́run mú wá fún yín bẹ́ẹ̀ sì ṣiṣẹ́ rẹ níbi tẹ́lẹ̀ kò rí yá ti di àwọn ọlọ́run yìí wọ́n jáde báyìí yóò fi hàn yín àmọ́ yá àwọn ẹni lè sọ́kọ́ lọ́tọ́ ti خيرا يره ومن مثقال ذرة شرا يره ẹni ọba wúlé ọlọ́run ò fi hàn ẹni ọba di tó dànù ọlọ́run ò fi hàn láti ní kò àṣọ. وهو يدرك الأبصار. olùkọ́ni ojú tí yóò tó èmi ọlọ́run ká ṣùgbọ́n ojú èmi ọlọ́run ká yín bọ́ ọkọ̀ àyànlẹ́kùn bó ṣe dáadáa bó ṣe kàn yókù bó ṣe láyé ọmọ ọlọ́run mọ̀. وهو اللطيف الخبير. لقد جاءكم بصائر من ربكم. ọlọ́run ìmọ̀lẹ́ ti dé o ìrìnà ti dé o ìṣípayá ti dé o kò sí ẹni tí ó mọ̀ mọ̀ ọ̀mọ̀ tó dá ó kàn lè ní kálukú lára láti ṣe ohun tí ó dá. الحلال بين والحرام بين بين والحرام بين ohun tó dáa hàn ohun tí ò dáa hàn kò sẹ́ni tó kọ̀ ọ̀hún tí ò dáa à ń fi wèrè pọ́ọ̀tì lókun ní kò sẹ́ni tó kọ̀ ọ̀hún tí ò dáa ohun tó ń ṣe tí ò dáa ọ̀hún gbogbo ohun tí wọn náà bá ti fẹ́ kí wọ́n gbà wọn bẹ̀ ọ̀hún tó dáa. قد جاءكم بصائر من ربكم. ohun tí wọn náà fẹ́ ṣe tí ọkọ̀ tilẹ̀kùn tó ti wíńdò tó sáré palẹ̀ mọ́ wọ́n ti ń bọ̀ wọ́n náà kò tí ò dáa ojú wọn náà fẹ́ ṣe kí ọkọ̀ faṣọ ojú wọn náà máa pé wọn náà máa kò tí ò dáa. gbogbo òwò amáde wọn ká má bẹ iṣẹ́ rẹ̀ ṣe fún yàrá sábàmọ́ fún orí ìwọ gbọ́ wù ú ọlọ́run ní sọ fún yín pé ọ̀nà mọ̀ ẹ̀tọ́ ó ti fi dúró ó sì ti dé láti ọ̀dọ̀ ọlọ́run ọba yín. فمن أبصر فلنفسه. ẹni ọba dìsáìdì láti ṣe ohun tó lẹ́tọ̀ọ́ fàlínàfsì fúnra rẹ̀ ni. ومن عمي فعليها. ọlọ́run ọba wa jẹ́ ọba tí máa ń ṣẹ̀san ni ọlọ́run ẹgbẹ̀san kò sẹ́sàn tọ́lọ́wọ́ gbà torí kò sí tẹ́ẹ̀mì sẹ̀sán fọlọ́ kó kú sẹ́. Allahu Akbar. bẹ́ẹ̀ bá wá jẹ́ pé ilẹ̀ ní gbogbo ní ayé ìkọ̀ sẹ́sàn tẹ́ fọlọ́ torí kò sí tẹ́ẹ̀mì fún lóun ò béèrè wọ́lọ́wọ́ ní òun ò béèrè jẹ. bọ́lọ̀ wá fún ẹnìkan lódìdí gbogbo ní ayé yìí ò lè sọ fún tó wà bẹ́ẹ̀ pé àbí ara ọlọ́run mọ́kà ní kí ni olóde kù káfí pé àti ẹ̀sẹ̀sán ọlọ́run ọ̀sẹ̀sán fún wa kò lẹ́sàn kan tí ó ń gbà lórí tó ṣe fún wa. Yàgò bá sọ yóò mìíràn bí kan. ẹbí rẹ kẹ́lẹ̀ gbèsè tó ta kò sí ohun tẹ́ ẹ ṣe fọlọ́ kódà ọpẹ́ tá a máa gbé ẹ dúpẹ́ fọlọ́ ọlọ́run lọ́pẹ́ ó wù yín ni wọ́n ní gẹ̀ ní ìpínlẹ̀ àmì ọpẹ́ tẹ́ ẹ dùn yẹn gan ọlọ́run gan lọ́pẹ́ bó o dúpẹ́ tẹ́lẹ̀ fọlọ́ọ̀sì fúnra rẹ bó o ṣàìmọ́ rẹ fọlọ́ọ̀sì fúnra rẹ ní ẹlẹ́rìí yóò gbé ẹtìrẹ ẹdí ẹrù yín dáadáa lára àwọn ọkọ yín kẹ́ni láti jẹ́ náà ẹdí ẹrù yín dáadáa lára àwọn ọmọ yín kẹ́ni láti jẹ́ náà wọ́n lẹ́ni tó bá rí ọmọ rẹ̀ tọ́tọ́ ọmọ rẹ̀ fi lọ ní ọkọ wọ́n ní àlìjáná rẹ̀ ti kọ́kọ́ wọ 50%. wárùn díẹ̀ wárùn díẹ̀ wásàkà díẹ̀ ó bá wọ́n 152 50 gan ọmọ bẹ́ẹ̀ láà méjì náà tàgẹ́ náà kàn wá percentage díẹ̀ lórí kó orí ọmọ tó tọ́ba jẹ́ pé nípasẹ̀ kárí ọmọ tó tí wọ́n láti mú 50% nísìsiyìí ìlàjì jẹ̀sà ẹ̀sán tó lè mú wa wà nígbà náà wọ́n bẹ̀rẹ̀ bá rọ ọmọ tó pé lọ́lé ọkọ tọkọ rẹ̀ tó padà dé tó ní ha bí wọ́n bá tó pé méjì nínú ẹbí yìí bá tó pé káwọn ẹbí mi náà tó ẹbí yìí dá wọ́n lẹ́nu ọba rọ ọmọ obìnrin tó lọ́lé ọkọ dáadáa wọ́n láti jẹ́ mẹ́rẹ̀ pé lájì